Alolongi ni ti gàjà o. Lẹ́gúnlé olóngi ni ti gàjà o. Ojú mi ti tólé, ojú mi ti tóko. Ṣẹ́rí nílé àgọ́dọ̀, ojú télé TV show ní kẹ́ máa wò nílé. Ojú télé TV. Àwọn lèèyàn ṣáńkó, àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé. Ojú télé TV. Má yìí kò tiẹ̀. Ipe tó bá ti da omi yẹn lé lórí. Ó ti máa ń dákú bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Wípé once in a while kó máa ń faint bẹ́ẹ̀ pé tó bá ti da omi yẹn lé lórí pé ó máa wà okay. Ipò máa wà alright. Nǹkan tí Fèyí sọ fáwa nìyẹn. So Fèyí ò pààyàn, Fèyí ò ń ṣerú ọmọ bẹ́ẹ̀. Tẹ́ bá béèrè Fèyí ní Island kẹ́ béèrè ẹ̀ ládùúgbò yìí. Fèyí is very 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 gentle and very respectful. Fèyí ò ń ṣe nǹkan tó lè pààyàn àbí tó lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ọ̀rẹ́ ni àbí? Ọ̀rẹ́ ni wá, ọ̀rẹ́ àti kékeré ni wá. Àti ṣọ̀rẹ́ tí ó tún máa fẹ́ wọ 15 years. So ẹ mọ̀ dáadáa. Mo mọ̀ Fèyí dáadáa. Kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ tí Fèyí ò kì í sọ fún mi. Anything tó bá ń ṣẹlẹ̀ sí ó máa ń pè. Èmi àti ẹ̀ àti kọjá ọ̀rẹ́ àti dọ́mọ ìyá. So màmá ní kò tiẹ̀ kì í gbọ́ Naira Marley, kì í wo Naira Marley. Kò Fèyí ò mọ̀ wọ́n rí. Fèyí gan ò mọ̀ pé Mohbad lòun fẹ́ lọ treat. Fèyí gan ò mọ̀ pé Mohbad lẹ́yìn tóun fẹ́ lọ treat. Ìgbà tó dẹ̀ request fún fídíò, ó ti dé gate tán kí fídíò yẹn tó wọ orí fóònù ẹ̀. Because òun ní kó send video sóhun kóhun wọ ọwọ́ ẹni tóun fẹ́ lọ treat kóhun tiẹ̀ mọ̀ bóyá nǹkan tó lè gba abẹ́rẹ́ sí àbí wọ́n ní kílé tó ṣe fẹ́ gbo ọwọ́ ẹ̀ kílé tó ṣe ń request fún fídíò pé tó bá ti dé ilé ó máa rí ẹni tóun fẹ́ lọ treat. So ó ní àwọn ọ̀rẹ́ ẹ̀ tó wà bẹ́ẹ̀ tọ́jọ́ wà nílé ẹ̀. So Fèyí wá ní pé okay no problem because of pé òun ti ń treat spending for a while pé ó ti spending òun àti ẹ̀ yí pé customer òun ni spending okay pé kóun lọ. So òun ti dé gate tán kí fídíò yẹn tó wọ orí fóònù tọ́jú ẹ̀. So kò ń ṣe pé bí òun gan ó ti rí fídíò pé bí ọwọ́ ẹ̀ wú ó ti dé gate ẹnu ọ̀nà wọn tán kí fídíò tó send sí kó tó wọlé. Bóun dẹ̀ ṣe débẹ̀ tóun ní òun ti tetanus injection nìkan ni nǹkan tó sọ pé òun fún pẹ̀lú paracetamol nǹkan tó lóun fún nìyẹn. Fèyí dẹ̀ ni wọ́n ti gbé òun lọ sí LUT lọ́dọ̀ àwọn doctors àwọn senior yí pé wọ́n ti ní pé nǹkan tó fún kò ń ṣe nǹkan because right dosage ló fún yí pé right kíní kò ń ṣe pé overdose àbí kíní pé normal thing tó yẹ kó fún òun ló fún. Màmá bó ṣe wá rí wọn lọ ti lọ sí ọ̀dọ̀ àwọn dókítà tó mọ̀ ju Fèyí lọ nǹkan tẹ̀lé sọ́nà ni pé nǹkan tó yẹ kó fún náà ló fún. Ṣé ẹ̀yin ò máa wò pé bóyá àwọn tí wọ́n gbé ọ̀rọ̀ gẹ́gẹ́ wọ́n ń wá ibi tí wọ́n máa ti mọ́ ni. Bẹ́ẹ̀ ni kẹ́ ẹ ṣàánú mi kẹ́ má jẹ́ kán ti lérò ọmọ tẹ̀yìn tí wọ́n pé tálákà ni wá aláìléèyàn ni mí mi ìlówó mi ìdẹ̀ léèyàn ó ní mo ṣe pé kọ́mọ Nàìjíríà gbà mí kí gbogbo èèyàn kan gbà mí kó ṣàánú mi mi ìlówó lọ́ọ̀yà mo ti fẹ́ ìfẹ́ ibi tí mò ń sùn ibi tí mò ń gbé mi ì ní kankan mo mọ̀ pé ẹ̀yin ọmọ Nàìjíríà rere mọ̀ pé ẹ máa gbà mí ẹ dẹ̀ máa ṣàánú mi nǹkan tí mo fẹ́ nìyẹn. káàkiri tí ẹ ti wo tẹlifíṣàn àbẹ̀fọ́ àwọn Yorùbá kò ní jù báyìí lọ ẹ̀yin alábíàmá. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.